Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ọjọ́ ìbí, ọjọ́ ire ni títí láyọ̀ àwa bá ẹ dúpẹ́. Ọjọ́ ìbí, ọjọ́ ire ni títí láyọ̀ àwa bá ẹ dúpẹ́. 60th of age ìsọmọdé ọdún. Ọjọ́ ìbí, ọjọ́ ire ni títí láyọ̀ àwa bá ẹ dúpẹ́. Májó máyọ̀ máyọ̀ májó ọdún tún bá ẹ láyé. Ọjọ́ ìbí, ọjọ́ ire ni títí láyọ̀ àwa bá ẹ dúpẹ́. Àpáta dé àpáta ewì dé. Òní lọ́jọ́ ìbí abiyamọ ire tí ò sí láwùjọ àwọn abiyaya. Mrs. Ọládìípọ̀ Ìyábọ̀ Títílayọ̀. Ìyá aláyé tó bí olóríire lọ́mọ. Àwa bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ọ sí tí ò dá ọ dáadáa tó dá ọ sóde ayé. Tó mú kó máa mí lókè pẹ̀. Mrs. Títílayọ̀ Adúmáradá ọ̀nàrò ó dúró wá ọmọbìnrin tóbìnrin. Adùnbárìn láwùjọ àwọn abiyamọ. Ọmọ rẹ ló rán mi wá o. Olóríire alálùbáríkà lọmọ tó bí. Àjọkẹ́ Adé Ọlájídé. Aya Kítúndé Olúwatóbi. Lónìí ọjọ́ ìbí ìyá òun. Ó ní kí n má dákẹ́, ó ní kí n wá máa yànnàná ọ̀rọ̀. Ọlọ́jọ́ ìbí gbọ́ mi yéké. Òun nìkan kọ́ o. Ọkọ ọmọ rẹ gò gbẹ́yìn. Arẹwà lọ́kùnrin olóríire. Olúwatómisìn ọmọ Akíntúndé. Ó ní lónìí ọjọ́ ìbí rẹ. Ó ní kí n máa kí ọ lóní gidi dáadáa. Ọmọ rẹ gan. Ó ní kí n máa bọ́ kí grandma. Ó ní happy birthday to you ma. Ìyá Yọ̀mí kún ọmọ Akíntúndé. Ọlọ́jọ́ ìbí. Ó yálé bàbá rẹ tó bí ọlọ́mọ èmi mo rí kìlé yín. Ìwọ lára ké ọmọ òkè ọ̀nà. Tí ń bẹ lábẹ́ òkúta lábẹ́ Olúmọ. Ìlà o ọmọ ará Kémọ̀jó gbẹrú mọ̀jó gbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ ò lè sin nìyàn. Ará Kémọ̀jó ẹ lọ́jọ́ lòdì kẹmọ́ lọ rèé jó lọ́bà. Ìwọ lọ máa gẹ́sí bàǹbà agẹ́sí bàǹbà. Egungun tó roko pẹ̀lú mi ẹnu kó pẹ̀lú mi torí orí a máa gbé orí kalẹ̀ lọ́jà. Tìlájọ bí tarọ́mọ ṣe tìlájọrọ̀ nírègùn ọmọ lákèsì ọmọ òru là á ṣèkà. Èèyàn tó ṣorú ẹ̀ lọ́sàn-án onítọ̀hún ò lè fara rẹ̀ lọ. Ọmọ ọlọ́bì àjáyé nìwọ ń ṣe. Ọmọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò. Ọmọ ìkùlé ọlọ́kọ̀ tí ń ṣèjìgbàrà ìlẹ̀kẹ̀. Ọmọ àárín ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ lórí omi. Ọmọ egúngún lé tí ń fi wájú ìgbọ́ta tí ń fi wakọ̀ délé ìṣẹ́rí. Ọmọ ìṣẹ́rí ọlọ́kọ̀ ọmọ olú ńlá ọmọ káfọpáwà kábàjẹ̀wà kádọ́pánù kádàjẹ̀nù káwáfò gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rí. Kò sẹ́ni tí ń gbowó ọkọ̀ lọ́wọ́ ìṣẹ́rí. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ ìṣẹ́rí akọ ọ̀pá akọ ajẹ agbọ̀rún alákejì lọ. Ọmọ aládé jìwìnjìwìn ìlẹ̀kẹ̀ ọmọ erindà erindokùn òyìnbọn ọmọ arógun mọ̀sá àkọ́kọ́ tó gbalé tó gbako atọ́kù òtójú ọdẹ apẹrin àrọ̀nìrógun mọ́tìdí ọkùnrin tọkùnrin ọmọ agbódìkún ọmọ agbódèrè okú ọdún okú yèdún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè. Ò ní rí kú ọmọ ò ní pẹ̀sán ló gbà. Wàá máa lọre wàá máa bọ̀ ọ́re wàá máa rí tajé ṣe. Àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ ń yẹnu. Èèyàn tó bá ní kó mọ̀ pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn. Bólúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ ó máa lo 365 láyé lọ́kọ́ sílẹ̀ bí Àpáta ewì ló sọ bẹ́ẹ̀. Happy birthday to you oh and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tágbéra ó dinú kókó ogi pẹ́pẹ́ rọ̀bọ̀jò bá ṣe tágbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì èmi ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní bójúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Ọjọ́ ìbí, ọjọ́ ire ni títí láyọ̀ àwa bá ẹ dúpẹ́. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.